síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o. Atorilaye o. Atorilaye o. Tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o. Atorilaye o. Ìgbà ọlọ bí òréré, ayé ọlọ bí ọ̀pá ìbọn. Atorilaye, àtòrìṣẹ́ wẹ̀jẹ́wẹ̀jẹ́, dúníyàn yóò dúró sánsánsánsán, ayé ń dagun ẹ̀dá ò sì fura. Àníṣe Atorilaye, tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn, ayé ń yí gbirigbiri bí odó. Ìgbà lásọ, ìgbà lẹ̀wù, ìgbà kan lòdèrè kókò ńlẹ̀ Ìlọrin. Sáàlà kúkú ni ẹnìkan ọ̀láyé, báyé bá wáyé kàn ọ́ dákun mọ́sọ ayé dà wá lọ. Atorilaye o, kò dúró sójú kan oṣù. Òfúfura ọ̀yẹ̀yẹ̀ yẹra wò, kẹ́ni ó wo ntẹ́ni tì wájú, kẹ́ni ó ti ohun rere síwájú torí ipáyé ń yí lọ bí kùnkùndùn. Ọ̀nà tó mọ́ paranganda tá a ti ń tọ̀ lásìkò ẹ̀rùn, tó bá dìgbà òjò yóò wú kókó àsìní lè gba bẹ̀rẹ̀ ibì kankan. Atorilaye o, ojú tí ń dán lónìí tá a fi ń sogi ọ̀padà ń jọ bọ́pẹ́ bọ́yá dandan ni. Ṣé ń tí tákúkú léegun ọdún tọ́mọ alágbà àwòrán lápá fi mú kọ́ yangan, àbí kìlá ní tẹ́nìkan èní rí. Kí ni tí ń ṣe wá tí ọ̀sẹ̀ nìkan báyé ti ń yí gbirigbiri? Báyé bá kọjú sí ọ̀tá, báyé bá kọ̀yìn sí ọ̀tá, àníṣe bó bá wá kù wọ nìkan ọjẹ́ yá àtẹ̀rù ara rẹ pa. Atorilaye o, ṣe ní ń lọ síwájú lọ sẹ́yìn, ayé tá a lúgọ̀dẹ̀ ń wájú, àgbáyé mú níwájú tán àwa ń ṣe bó ṣe wù ni, a sì tún ń jayé níjẹ ìyàwálù. Bẹ́ẹ̀ là ń lo pò lọ́nà òdì, à ń rẹ́ra wa jẹ torí pé wájú la kúkú wà ẹnìkan ò lè mú wa. Nbí ńláyé bá lanu kótó, ayé lanu kótó, ayé sọ̀rọ̀ ó pòwe, ayé látòrí ní mí o. Atorilaye ẹ̀ mọ̀ sí ayọ̀yọ̀ níwájú, etí ikún la kọ òwe ọ̀hún ò sì jọ nǹkan kan létí wa. Ká tó wí ká tó fọ̀, ayé tó ti fi gìdàn ó bá kó wa dà ẹ̀yìn. Ẹ jẹ́ á ronú sọ̀rọ̀ yìí o, tá a bá ń lo ayé tó tọ́ lọ́wọ́ ká mọ̀ rántí o. Báyé àtàtòrí ẹgbẹ̀ra ni, bọ́pẹ́ títí tí ayé ọ padà fì sẹ́yìn. Lọ sẹ́yìn ní Atorilaye o. Atorilaye o. Atorilaye o. Tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o. Atorilaye o. Atorilaye o. Tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o. Atorilaye o. Atorilaye o. Tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o. Atorilaye o. Tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o. Atorilaye o. Atorilaye o. Tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o. Mo béèrè Mr. Bọ́lájí ni. Bọ́lájí. Bẹ́ẹ̀ ni sà. Láti bò. Ẹni gẹ́gẹ́ làbúrò wọn. Àbúrò ẹ̀ gangan. Bẹ́ẹ̀ ni sà. Ṣé kò sí o? Mo kàn fẹ́ rí wọn ni. Èmi mo rán ẹ lọ sí inú ilé pé kó bá mi ṣe nǹkan kan sí. Ẹni òdúró de jẹ́ kí n bẹ̀rẹ̀ wá.
Bíkọ́lá, báwo ni? Bíkọ́lá mo máa rí ẹ. Bẹ́ẹ̀ ni sá, mo tún wá ní pé kí n wá ran ilé tí owó skul tí mo sọ fún yẹn ni. Skul ẹ? Wọ́n dẹ̀ sọ pé ẹni tí ò bá ti san kò ní sí exam. Èmi ò tiẹ̀ wá fọkàn sí. Ìwọ náà mọ̀ pé àtìgbà tí kò ti sí bàbá mọ́, tí ò ti sí ìyá mọ́, náà ni mò ń mójútó ọ̀rọ̀ skul ẹ. Àmọ́ ìwọ gan wá ń ṣe nǹkan kan tó ń wú mi lórí. Irú yẹn ní dáadáa ni wọ́n san skul ẹ. Gbogbo bó ṣe ń ṣe skul ni mò ń gbọ́. Ó mọ̀wé, ìwà ẹ̀dá, ibi tó tún wá dáa dé wọn á tún wá fẹ́ ṣe senior boy ní skul. Ìyẹn lásán gan ó mórí mi wú. Wá sí iye tí mo lè ná lé lórí ọ̀rọ̀ skul ẹ tí mo mọ̀ tó mo máa regret. Tó ti gbọ́ lè ní ẹ máa nídìí ẹ máa tún ṣe exam mi láìpẹ́ àti. Bẹ́ẹ̀ ni, in fact 1.5 months ló kù, that is 6 weeks. The next 6 weeks. 6 weeks ló kù. Kò burú títí parí oṣù yìí because èmi náà ti gba salary mi so ti bá dẹ̀ ti gbà báyìí màá pè ẹ́ wá gbogbo school tó ti gbọ́ kó gbogbo ẹ̀ ṣe kí n bẹ wá nǹkan kò wọ mọ́tò mo ń ṣe nǹkan nu lé mi tó ga mi fi wá pè mí. Atorilaye o, Atorilaye o, tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn. Atorilaye o, Atorilaye o, Atorilaye o, tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn. Atorilaye o. Atorilaye o, Atorilaye o. Adórin fídì gbogbo ẹ̀ kàn dá game prefect ó mọṣẹ́ ń ṣe ṣe bóyá kó ti arrange everything. social prefect má máa bá mi sọ̀rọ̀ báyẹn kò ṣeéṣe tèmi nìkan náà ìwọ tó jẹ́ social prefect ìwọ náà lè assist mi láti bá wọn sọ̀rọ̀ kókó wọn wá sí feed òun wá sọ pé ṣe iṣẹ́ mi game prefect nìkan nìyẹn kí ló ń ṣe tó máa ń sọ̀rọ̀ báyẹn má sọ̀rọ̀ sí mi báyẹn mọ́jọ́. Ó ti tó ibẹ̀ yẹn báwo ni ẹ ń ṣe báyìí ẹ̀yin méjì ń sẹ́ ẹ̀ ń jà lẹ́yìn tó yẹ pé àwọn wọ́n dá sí inú iwájú pé prefect ni o so máa wò ní láwòkọ́ṣe ṣéjà ló wá kàn sẹ́yìn. ẹ má bínú senior boy. Kò dé abẹ́yẹn náà ṣé ẹ ti mọ kinní kan ní tẹ́mi fẹ́ kó ṣẹlẹ̀ ń sẹ́yìn ni wípé mo fẹ́ ká wòye sí nǹkan kan nínú ọgbà iléèwé wa yìí ẹ máa rí i pé bí iléèwé wa bó ṣe ń lọ kò tíì sí tẹ̀síwájú kan lọ títí dàbí lára òun á fẹ́ kí àsìkò tí wà yìí kó yàtọ̀ ṣé mọ̀ pé àwọn nǹkan tá a máa nídìí lọ nínú ọgbà iléèwé wa yìí fún tẹ̀síwájú náà ó máa nílò owó ṣé dẹ̀ mọ̀ owó ní pé tóun bá sí nílé ká má dábàá kankan so ẹ mọ̀ fún díẹ̀ yìí a ní láti pe àwọn orders wa jọ pé ẹ wá o ní tó ń ṣẹlẹ̀ nínú ọgbà iléèwé wa ni báwo ni iléèwé ṣe fẹ́ ní tẹ̀síwájú tó jẹ́ pé ní táwọn gan bá kúrò ń bẹ̀ gan àwọn èèyàn máa ròyìn wá pé àwọn alágbájá báyìí wọ́n ṣe tó dáa ẹ ṣe mọ̀ pé ó máa fún àwọn àgbà ní good repetition tá a bá kúrò ìyẹn ni pé kẹjá yẹ̀wò kò ń ṣe kéwàá máa jà lórí feed ìyẹn kọ́ ni issue tó ń ṣẹlẹ̀ ní báyìí sẹ́yìn. kódà senior boy in fact bẹ́ẹ̀ ṣe ro ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ lèmi gan rò nínú ọkàn mi pé a ní láti gbé nǹkan kan ṣe nínú iléèwé wa ní àsìkò táwa wà ń bẹ̀ yìí kán fi lè mọ̀ wípé kò ń ṣe àwọn tó ti ṣíwájú nìkan làwọn náà lè ṣe nǹkan tó dáa. ọ̀rọ̀ gidi ni Jídé sọ mo in fact mo like ẹ̀ gidi gan senior boy in fact ọ̀rọ̀ gidi lẹ sọ mo support yín. senior boy ọ̀rọ̀ kan dẹ̀ wà tí mo fẹ́ sọ fún yín o. kí ni yẹn. Yétúndé tẹ̀ ń wò yẹ kò yẹ ní senior girl o torí tó bá jẹ́ pé ó yẹ ní senior girl ó yẹ kó ti wà bí sìn Ṣadé ni senior girl yẹn tọ́ sí ká má parọ́ fúnra wa. senior boy ó tọ́ ni ṣé ti ẹ̀rọ ọmọ Yétúndé yẹn ìgbéraga ẹ ti pọ̀ jù nínú ọgbà ẹ̀ ìgbéraga ẹ ti pọ̀ jù bóyá bó tẹ̀ ṣe jẹ́ ọmọ olówó ló fà á òun ló jẹ́ kó máa ṣe kántí sí wa. báwo yẹ kó ló sọ báyìí ó dáa ẹ̀yin sọ pé Ṣadé yẹ lóye Yétúndé ò yẹ lóye òkè ẹ sọ fún mi sẹ́yìn Ṣadé tẹ̀yìn wá ròyìn yẹn kí ni nǹkan tí Ṣadé ti ṣe nínú ilé ìwẹ̀ tó jẹ́ pé ẹ lè tọ́ka sí pé nǹkan tí ó ṣe dáadáa ni ẹ̀yin náà ẹ sọ wò ẹ wò ó ṣẹ́rí èèyàn lè wà láyé kó má lálébù tiẹ̀ àlébù ti senior girl nìyẹn àwa la máa pè la máa sọ fún pé wá o Yétúndé o ibi tá a fẹ́ kó wà ní o a máa jẹ́ kó mọ òwe a máa fi ọwọ́ iná hàn kó mọ ọ̀sùn yàtọ̀ sí tòsí ó dẹ̀ mọ̀ pé ibi tá a bá fi sí ibẹ̀ náà ló máa wà
ṣé ọkùnrin ni wọ́n á nà àbí táwa ní pé kókó lọ náà ló máa lọ so pé ó lówó yẹn ìṣáàní yẹn kò ní mí nì ṣé wọ́n máa jẹ́ ká máa ṣẹ̀tàn ara mọ́ pé bóyá nìkan dá nìkan ò dá so ṣáde ò yẹ rárá àti má tẹ̀ fi yẹn sí pápá. Senior boy ṣe you prevent mo lọ́rọ̀ kan tí mo fẹ́ sọ fún yín tó pàtàkì tẹ bá wo ọmọ Yétúndé yẹn dáadáa ẹ rí pé ó máa ń lejú mọ́ mi mo ti kọ ẹnu fẹ́ sí ó ń yarí fún mi ni. Jídé olówó jẹ́ kí n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ káàdì ó ṣẹ̀ mí. Jídé in fact ojú abo nọ̀bọ̀ yìí o ti ojú ẹ̀yà tó ti wọ ọmọ ẹ nìyẹn tó fẹ́ fẹ́. bó ṣe ń kó wọn nìyẹn. lábúrò àwọn tó wà lọ́wọ́ ẹ. Yétúndé ò bàjẹ́ o. Jídé wọn náà pé ní ọ̀rọ̀ tó sọ yẹn òdìdé sọ bẹ́ẹ̀ náà pé tí ò bá lídìí obìnrin ìjọ kó mo lù. ìwọ ajáde ká gbá bọ̀ kí ló ń ṣe ó yá. Atorilaye o, Atorilaye o, tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní. Atorilaye o, Atorilaye o, Atorilaye o, tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní. Atorilaye o. Tọ́lọ́run jogún fún ẹ̀gbọ́n mi. Ẹ̀gbọ́n mi ló ń gbé nígbà yẹn. ẹgbẹ́ lórí gbogbo ìta wà ní. In fact lágbára Owó tí ì rí nǹkan tí máa gbé lọ síbi tó ju báyìí lọ́kọ́ kí lọ́ọ́ wá sọ. Ó jẹ́ kọ́kọ́ iṣẹ́ lálejò náà. wá wáyé tó dé ọwọ́ má kò lè lọ́wọ́ Kí ló dé ṣé ò fẹ́ jẹun nílé mi? jókòó ọ̀rọ̀ wá. ètò dé ọ̀rọ̀ kan dé wà tí mo fẹ́ bá ẹ sọ. ṣé o mọ̀ pé a ṣe meeting kan ní last week tí wọ́n sì láǹfààní àti lè wá. Mo sẹ́ lọ síbi kan. àwọn ọ̀rọ̀ kan jẹyọ nípa ẹ̀ táwọn kan sọ. Kí wọ́n ní kó ṣẹlẹ̀? wọ́n sọ pé Yétúndé o pé ó ń ṣègbéraga ó ń proud. mo lè jà fọ́rọ̀ yẹn àmọ́ ìgbà tí mi gan wá wọlé tí mo rí gbogbo àwọn nǹkan tí mo rí yìí wọ́n wò pé ìyẹn gbọ́dọ̀ máa gbóru lé báyìí kó má fẹ́ ní ìgbéraga díẹ̀. àmọ́ Yétúndé advice tèmi fún ẹni wípé á dáa kí wọn náà kó ìyí apá ilẹ̀ díẹ̀ kó má máa ṣe bákan mọ́ kó má máa ṣe ìgbéraga mọ́ nínú ọgbà iléèwé. Kọ́lá ó ṣe gan-an. Besides ṣèbá àwọn lẹ́nu wọn jẹ́ kó máa sọ tó bá wọn nà án mi ò ṣàṣègbéraga sí ẹ ṣé mo ṣègbéraga sí ẹ ni mi ṣàbùgá sí ẹ nà án. Ó ti fẹ̀jà rí jẹ́ lọ́wọ́ àkọ́ fún ìjà tó fi pa ẹ́. Hello, Yeti. Hello, mi. Báwo ni? Báwo ni sùn lọ́nà? Pẹ̀lẹ́ o. Báwo ni o? Ni wọ́n fi ṣe head boy school wa. Ọ̀rẹ́ mi tímọ́tímọ́ dẹ̀ ni. Ó ti máa ń sọ̀rọ̀ ẹ̀ náà létí mi rí. Ṣùgbọ́n bó ṣe wà yìí, èmi àti ẹnìkan ní o. Ìwé nìkan ni kẹ́ kọ́ra yín o. Ṣùgbọ́n. ọ̀dà ìsàlẹ̀. Okay. Ẹ sọ mi. Àbúrò mi. Yétúndé ẹ̀gbọ́n yẹn náìsì o tí mo rò pé bá a ṣe wọ́n bí wọ́n ṣe wọlé yẹn wọ́n kàn lé wa síta bẹ́ẹ̀ pé láti bò. Kò jókòó jàre jẹ́ wá ń kó fún ẹ. Jókòó. Atorilaye o, Atorilaye o, tó bá lọ síwájú. kí ló tiẹ̀ kàn wá pẹ̀lú ọ̀rọ̀ lóró ó já mẹ́nu kúrò lọ́rọ̀ wọn jàre. game prefect ara kan tí mo máa ń sọ lélẹ̀ a tún dé fìdí ìsìn àbá anybody. irú senior boy yẹn gan ó yẹ kó náà ti wà ń bí báyìí wẹ́ mi lè blame ẹ̀ náà ó ti kó kúrò nílé ọ̀dọ̀ wọn kó lọ sọ́dọ̀ àwọn Yétúndé. ó tí o. ṣé màmá parọ́ ni mi lè parọ́ fún ẹ̀ náà ó yẹ kó mọ̀ pé ojú kálé ojú káta là wá
in fact ó jẹ́ nǹkan tí ò dáa rárá ó yẹ ká máa bára wa sòótọ́ ọ̀rọ̀ o. Jídé gẹ́gẹ́ bí mo ṣe sọ múnàmọ̀ yẹn ní ìgbéraga ó dẹ̀ mọ̀ pé Yorùbá bọ̀ wọ́n ní bó bá ṣe wu ni òun là ń ṣèmọ̀lẹ́ ni. ní kí ọkùnrin kó lọ sí ọ̀dọ̀ obìnrin no ìwọ mọ̀ pé wọ́n ní orí burúkú ní mọ̀mọ́dé pínpín ewúrẹ́ torí owó lórí senior boy fi kó lọ sọ́dọ̀ senior girl kò dáa tó ó yẹ ká máa bára wa sòótọ́ ọ̀rọ̀. mo sì mọ̀ nǹkan tó ń dùn ẹ́ bóyá torí pé ọmọ yẹn ò já mọ́ ẹ lọ́wọ́. Báyọ̀ mi rò pé kó máa jẹ́rù olúmọ máa sọ báyìí má sọ báyìí mọ́ èmi ò láìkẹ́ o. ìwọ ló mọ jàre já máa ṣeré wa nìṣó. jẹ́ ká máa tàṣẹ̀ kẹ́kọ̀ọ́ máa dé. Atorilaye o, Atorilaye o, tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o, Atorilaye o, Atorilaye o. Kíkọ́lá Yétúndé kó jókòó. ó ṣeun gan o. Wo ẹ̀gbọ́n mi ń bọ̀ ṣó ti gbọ́ wọ́n ṣe nǹkan nínú yàrá ni wọn ò ní pẹ́ yọ sí ẹ̀. Yétúndé ẹ̀gbọ́n sọ pé àwọn fẹ́ rí mi bóyá o lè tàn wọ́n lẹ̀ fún mi nǹkan tó fẹ́ rí mi fún ṣùgbọ́n tó bá dé màá lè mọ bí mo ṣe máa sọ̀rọ̀ lójú wọn. Wo èmi náà mi mọ nǹkan tó ń fẹ́ rí ẹ fún o bóyá tó bá ti jáde ṣá wàá mọ nǹkan tó ń fẹ́ rí ẹ fún. àbí bí mi àti ẹ ṣe ń ṣe wọléwọ̀de. mi rò bẹ́ẹ̀ ṣáà ní sùúrù ṣó ti gbọ́ fọkàn balẹ̀. o ti blọọkì yìí nìyẹn how many fault kí ló máa ń ṣe náà nǹkan tí mo kàn ní sọ fún ẹ náà mo sọ fún ẹ o ti gbọ́ mi ò ní ojú ìpè òní ju ìyẹn lọ sọ fún ẹ eléyìí tó ti gbà ẹ náà lórí gbà mọ nǹkan tí mo kàn lè sọ fún ẹ náà nìyẹn ọ̀dà o. Rárá sà. báwo. Rárá ni sà. Ẹ sà. Èmi mo rán àbúrò mi sí ẹ pé mo fẹ́ rí ẹ so ọmọ olúbo ní ẹ náà. ẹ wo ẹ̀gbọ́n mi ẹ jẹ́ kí mi excuse ẹ méjèèjì. no ní láti excuse wa jókòó ẹ ẹ. Okay. ọmọ bíbí inú ìlú yìí náà ni mí. wọ́n ń lù gangan. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ṣe ń wò mí yìí ọmọ òrukàn ni mí mi ò ní bàbá mi ò ní ìyá láyé mọ́ lẹ́yìn mi àti ẹ̀gbọ́n mi nìkan náà lájọ wà in fact àwọn gan ni wọ́n ń gbọ́ bùkátà lórí mi láti gbà yín wá. ìyẹn já sí pé ọmọ òrukàn bíi tèmi àtàbúrò mi náà nìwọ náà sórí kíní kan mo dẹ̀ fẹ́ kó yé ẹ sórí ilé ayé ẹni tí ó bá ti ga ẹsẹ̀ rẹ̀ àtínrín kán tó lè fi yàn jẹ olórí láàrin ẹgbẹ́ èèyàn kẹ́ ẹ ti mọ̀ pé ẹni náà alárùbáríkà èèyàn ni ṣùgbọ́n àwọn kan sì wà tó jẹ́ pé wọn ò ní fẹ́ jẹ́ kí ìràwọ̀ ẹni bẹ́ẹ̀ kó tàn àbí òye báyìí sì so irú èèyàn báyẹn o ní kò ní dúró ó gbọ́dọ̀ mú ṣòkòtò ara ẹ̀ gírí ni àbí ò gbọ́ sórí tó o bá lè ṣe gẹ́gẹ́ bí àbúrò mi mú ọ gẹ́gẹ́ bí àbúrò mi gbogbo nǹkan tí n bá ti ní kó o ṣe tó lẹ́dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ìwọ náà wàá gbádùn. kí lẹ́gùn mi ń ṣe tó lóun fàárọ̀ jù ó ti yá àmúṣe tán. ìyẹn ìkan tó bá di ní ọ̀túnla so kó wá bá mi èmi àti àjọ máa débì kan àbí báwo ni. ẹ ṣeun gan o. kí ni bẹ́ẹ̀ wá nǹkan kan níbi kíní owó. èyí nìkan tán. so màmá retí ẹ ní ọ̀túnla ṣùgbọ́n. ẹ ṣeun gan sa o. Kísúlé ẹ̀gbọ́n fún mi ní 5,000 naira 5,000 naira èmi nìkan tán. Tíkọ́lá ṣé 5,000 naira ló pé bí owó ńlá báyìí ga ọ wo o tí ì rí kankan o ẹ̀gbọ́n mi ṣe fẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ẹni but ṣùgbọ́n nǹkan tí mo máa sọ fún ẹni pé
kó ṣáà máa ṣe dáadáa sí wọn kó máa ṣe bí o ṣe ń ṣe báyìí tó bá dé máa ṣe báyìí wo wọ́n máa tọ́jú ẹ dáadáa ni wọ́n máa tọ́jú ẹ gan-an ni ṣé o ti gbọ́. Yétúndé mi ò mọ bí mo ṣe fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ lẹ́yìn Ọlọ́run nìkan ló lè bá mi dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ó ṣe gan o. Jẹ́ kí wọ́n máa lọ. ṣé o ti yá nìyẹn. Wá sí mi jẹ́ kí wọ́n máa lọ náà. kíákíá. Wá sí mi. ó ga ọ. jẹ́ máa lọ jẹ́. Atorilaye o, Atorilaye o, tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o, Atorilaye o, Atorilaye o, tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye. ṣé wo ni mo rí wẹ́rẹ́ báyìí ó mà ti tójọ́ mẹ́ta tí mo ti fojú mi kàn ẹ́ Dékọ́lá. Má bínú sá. ó ní kí n má bínú ṣé mo ṣẹ̀ ẹ́ ni ṣé mo ṣẹ̀ ẹ́ máa tún fi fóònù pẹ́ wàá sọ wípé òun bọ̀ ṣé òun sá fún mi ni. ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ ṣé nígbà tí mo ti lọ iléèwé mo pàdé ọmọbìnrin kan ó ló jẹ́ gẹ́gẹ́ bí aláàánú fún mi ìgbà tó jẹ́ pé wọ́n ti ń fún mi ní nǹkan tí mo bá nídìí tí wọ́n fi ní mi lára tó jẹ́ pé àsìkò tí mo bá fẹ́ nǹkan yẹn náà ló ń ṣe fún mi ìmọ̀ wá wò pé àkótó wá ní dákẹ́ tó wá padà tó wá máa bẹ́yìn mọ́ ìfẹ́ pé láti gbà yí wá èyí náà lè ń gbọ́ bùkátà mi bí kí n ṣe fi nìyẹn lọ́rùn díẹ̀ ni ló fà. ṣé kóòtù tó fẹ́ fi mú mi mọ́lẹ̀ nìyẹn no ṣé nǹkan tí wọ́n ń wò ní pé bó ṣe ń wá sọ́dọ̀ mi tó wá ń gba owó òfin ní mi lára àbí ṣé gbogbo wa tí mò ń fún ẹ lówó yẹn ṣé mò ń complain ṣé mo ṣàṣọ fún ẹ pé bí mo ṣe ń náwó yẹn sí ẹ lára òun múnú mi dùn wọ́n ń sọ̀rọ̀ ẹ dáadáa ní skul o mọ̀wé wọ́n tún fi ẹ jẹ senior boy ṣé mò ń complain wípé owó tó ń gbà lọ́wọ́ mi tó pọ̀ jù tó wá ń fi kóòdù wípé èèyàn kan tó jẹ́ aláàánú ẹ̀ ní ò jẹ́ kó wá yọjú sí mi mọ́. ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ gbọ́n mi kẹ́dẹ̀ máa wo ẹni tí mò ń sọ yìí gan ó wù gan pé òun gan fẹ́ mọ̀ yìí ṣe èmi gan ni mo kọ́ òun kóòdù ẹ̀ pé ní kó má ti wà because ó ṣe fún mi ní táàmì ìgbà díẹ̀ kó tó wá mọ̀ yìí ló fà á. ìyẹn ni pé èèyàn kan wà tó jẹ́ bí aláàánú fún ẹ látijọ́ òdo rẹ̀ jẹ́ kí n mọ̀ Dékọ́lá ara nǹkan tá à ń sọ ni ó ti jìnnà sí mi jù ọ̀wọ́n yẹn nìsín wá dé máa wò pé onímọ̀lẹ́bí kan bá a yọjú sí wọn láti kí wọn wá rò bàbára mọ́re jẹ ni wá. ó yẹ kó sọ fún mi. ẹ má bínú sá. tó bá yẹ pé lóòótọ́ nìkan tó ń sọ ìyẹn ni pé àwọn bàbá wa àti ìyá wa kan ọ̀sùn lọ́rùn nìyẹn o àmọ́ orúkọ má jìnnà sí mi bó bá ṣe lọ kó máa jẹ́ kí n mọ̀ kó máa jẹ́ kí n mọ̀. ẹ ṣe gan-an bọ̀dá mi. gbẹ̀dẹ̀ tó ti gbọ́. ẹ ṣe gan-an. ṣé skul ṣáà ń lọ. àwọn ń lọ ra. má bá yan jà o má bá yan fa wàhálà o orúkọ rere tó ní skul yẹn kò ní kó jẹ́ kó maintain ẹ o. má kẹgbẹ́ o tó ti gbọ́ nǹkan tí mo sọ fún ẹ. Bọ́lájí àbíbó rẹ ti pẹ́. sà. sọ ma sọ bíbẹ ẹni jọ́ìntì ní gbogbo gbani. ní fámìlì ẹ̀wọ̀ ẹ̀ wá àbúrò ẹ̀ wá wá mi ò fẹ́ gbogbo ẹ̀ sẹ́tìn bá fi sẹ́sìn ní sẹ́mu àdàkà mi ò sì dọ̀rẹ́ ẹ̀. má jẹ́ kí n bínú sẹ́ ló fa gbóná tẹ̀sí ẹ. Atorilaye o, Atorilaye o, tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o, Atorilaye o, Atorilaye o, tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn. Bàbá mi. Ayéláàgbé o. Ó bàbá mi. Àmọ̀ tó ti lálejò. Bàbá mi ì tí ì rí èèyàn kankan. Wọ́n fẹ́ẹ̀ kán àlá tán ní ìsìn. Àbọ̀dọ̀ mi ò yí ọ. Ó yé mi bàbá mi. Ọkùnrin méjì. Obìnrin kan. Bàbá mi. Ṣé kí n jẹ́ kán wọlé àbí kí n dá wọn padà tán bá ti dé? Bí wọ́n máa wọlé bọ̀. Bí wọ́n máa wọlé bọ̀. Àbọ̀rúbọ yìí ń lè fá o. Àgbo àtọ̀ o. Ẹ ǹlẹ́ o. Ẹ máa wọlé bọ̀. Ẹ lọ rí bàbá. Bàbá o. Ẹ ǹlẹ́ o. Ẹ kú ìyálẹ̀ ta o. Ẹ káàbọ̀. Ẹ kú rìn. Ẹ sì kú àgbà. Yóò dáa fún yín. Ìgbà yóò dalẹ̀ o. Ẹ ǹlẹ́ o. Kà á sí nǹkan. Kò sí pọ̀.
ẹ sì ṣeun mí. ẹ ṣeun bàbá ọjà tẹ́ fi ń pọ̀n mí Ọlọ́run ò ní jẹ́ kó já. àmín Elédùmarè. ọ̀rẹ́ àbúrò mi ni mo mú wá bá yín bàbá torí ó ṣàwọn àlàyé ọ̀rọ̀ rẹ̀ fún mi níṣòro tó ní kò ní ìyá kò ní bàbá bó ṣe wà mo sì sọ fún un pé tí n bá ti mú un dọ́dọ̀ yín gbogbo kèsòrò rẹ̀ ó ti di pẹ̀tẹ́lẹ̀. yóò dáa fún yín ṣe ẹ sórí ṣe ọ̀rọ̀ yín ò lè Adékọ́lá àbí kílẹ̀ tí ń pè. Adékọ́lá bẹ́ẹ̀ ni bàbá. ọ̀rọ̀ rẹ ò lè ó lọ bá ń wá adìyẹ funfun tó jákù kọ ń sì ń bẹ lórí aago àbárọ̀ mi ò yọ. gbogbo ẹ̀ ló ti gbọ́ bàbá. àkùkọ adìyẹ funfun tí ń bẹ lórí aago ni o tó bá ti bá ń wá dé òun láfi pè lókè ní ìpọ̀ kẹ́ ẹ tó débi mo ti mọ̀ sòrò tẹ́ ẹ ní àbárọ̀ mi ò yé yín. ẹ ṣé bàbá. bá ti fi pèlè rẹ̀ pọ̀ bó bá ti di ọ̀túnla kó wá gbàṣẹ́ rẹ̀ kò sí bó ṣe léwu kẹ́dà ṣiṣẹ́ tó láyé yìí ìwọ́dé kọ́lá mọ̀ bá wí o bó bá dọ́dọ̀ mi ó lè sórí rẹ̀ bẹ́ẹ̀ ni kò wá sí bó ṣe léwu ká ṣiṣẹ́ yìí fún ọ tó bá a bá ti ṣe fún ọ ó mọ̀ gba yìí káàkiri ni o ó sì mọ̀ tẹ́gbẹ́ ó sì jẹ́ èèyàn. àṣẹ. bàbá adìyẹ tẹ́ wá ń sọ yìí ṣé àwa là lọ rà á ni àbí ẹ bá wa pètò rẹ̀ bàbá. kò sí èdè òsì ṣe ń bẹ ó lè lọ rà wá a sì lè bá a pètò rẹ̀. ó dàbí pé kẹ́ bá wa pèlò rẹ̀ ní ó fẹ́ ya owó ni bàbá. bébí o mọ̀ pé mi ò rí nẹ. bàbá ẹ má bínú. bá ń kó fún Ayéláàgbé òun náà ni ó mọ̀ bó ṣe ṣètò rẹ̀ àbẹ̀rẹ̀ mi ò yé yín. òun náà la ní káwárí yín fún. yóò dáa fún ọ. màá tún máa yọ sí bàbá ẹ ṣeun. ó kó obìnrin mi tí ń jẹ́ ilé obìnrin yóò dáa fún ọ. ọmọ bàbá gbà bá tó dìgbà míì tí máa tún wá màá mọ bọ mú nǹkan bọ̀ ṣùgbọ́n. Ayéláàgbé. owó bàbá mi. ọmọ tí ń lẹ̀. bẹ́ẹ̀ ni bàbá wọn ti lọ. ṣé wọn ò sọ fún ọ lẹ́ẹ̀kan. bẹ́ẹ̀ ni. sóró owó tán kó fún ọ lẹ́ẹ̀kan. ẹgbẹ̀rún méjì ni. bàbá òótọ́ ni ẹja nì. kó o bá lè mọ̀ pé mo rí rẹ o mo ò fọ́ lójú o. ó kárí ìwọ náà ló mọ̀ bó ṣe bá wọn ṣètò rẹ̀ àbẹ̀rẹ̀ mi ò yí ọ. ó yé mi bàbá mi. Atorilaye o, Atorilaye o, tó bá lọ síwájú. mo ní pé kí n wá dúpẹ́ lọ́wọ́ yín ni lórí gbogbo àwọn oore tí ẹ ti ṣe fún mi bọ̀ nítorí ó jọ mí lójú gan kò wọ́pọ̀ nínú èèyàn tó máa rí pé ẹnìkan tó ń jìyà níbì kan táwa ní ẹ̀mí Ọlọ́run pé òun fẹ́ yọ kúrò nínú ọ̀fìn kò wọ́pọ̀ bí irú tiyín ó jọ mí lójú gan yẹn mo wá pé tẹ́ bá ti lè lóore ọpẹ́ là ń dá ṣé wàá dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ ṣe ń gan sa ọ wọn náà tún máa bùkún yín o lẹ́yìn ìgbà náà mo padà lọ sọ́dọ̀ bàbá sì jẹ́ kó yé mi wípé kí n má jìnnà sí yín o pé kí wọ́n máa rí lóòrèkóòrè gẹ́gẹ́ náà sì sì mọ̀ pé ẹ máa ń bí sí lóòótọ́ àmọ́ bẹ́ẹ̀ ṣe wá ràn mí lọ́wọ́ tẹ́ máa bá mi yọjú sí bàbá tó yẹ pé bó tiẹ̀ ṣe ẹ̀mí ìlú kan sọ ẹ́ lè máa bá mi bá wọn sọ̀rọ̀ ní tó bá tún wá yẹ kí n ṣe tó bá sọ fún ẹ máa sọ fún mi náà so èmi náà lè mọ bí èmi náà ṣe máa ṣe ìyẹn ni ìrànlọ́wọ́ tí mo fẹ́ kẹ́ bá mi ṣe. so mo rò pé gbogbo nǹkan tí bàbá ti sọ gbogbo ẹ̀ náà ló ti yí ẹ tán bá báyàn sọ̀rọ̀ kékeré ó yẹ kí èèyàn náà ti mọ̀ pé ọ̀nà tán tọ́yàn sí ọ̀nà dáadáa ni gẹ́gẹ́ bí ìwọ náà dẹ̀ ṣe mọ̀ wípé mo máa ń bísí gan ṣùgbọ́n kò sáà make sure pé at least ó kéré jù ẹ̀ẹ̀mejì láàrin ọ̀sẹ̀ kò sáà máa rí pé òun dọ́dọ̀ ni ṣé yẹ so ìṣe tó bá ṣe ń yọjú sí mi so kébì náà lè máa
mọ àwọn ẹ̀tọ́ tí màá máa ṣe fún ẹ tó yẹ then àwọn iṣẹ́ tí bàbá bá tún rán mi màá lè tún máa bí màá ṣe tún máa jábọ̀ fún ẹ. ti gbọ́ kárí. ẹ ṣe gbọ́ sà. báwo rẹ sà. wọ́n á rí náà nìyẹn sà. ó tán. bẹ́ẹ̀ ni sà. kò sí wàhálà. mo fẹ́ máa lọ sà. ó ti yá ń lọ nìyẹn. bẹ́ẹ̀ ni sà. ṣé kìí ṣe pé ọ̀rẹ́ ẹ̀ ò sí nílé. rárá. jẹ́ kí n bẹ owó ọkọ̀. òfin lè ṣe owó ọkọ̀. ẹ ṣe gbọ́ sà. Ọ̀dà sà. Ọ̀dà bọ̀. Òkèlè ọ̀. Atorilaye o, Atorilaye o, tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o, Atorilaye o. Àbọ̀rúbọ yìí o. àbọ̀ òyìnbó ṣiṣẹ́ o ẹ mú wọlé bọ̀. ẹ dúró. ẹ kú kalẹ̀ o. ẹ dákun bàbá ni mo béèrè. bàbá rẹ̀ jù lọ́wọ́ kódà gan wọ́n ti sọ fún mi pé ẹ̀ ń gbé nǹkan bọ̀ tí àti mílìkì pàápàá wọ́n sọ pé máa fi 3,000 lé lórí. lóòótọ́ ni kódà ní tí mo gbé wá fún wọn ni. ẹ gbé wá. bàbá ò parọ́. owó náà tún ní. òótọ́ mọ̀ ni bàbá sọ 3,000. 3,000 náà mọ̀ ni bàbá ò parọ́. òun ní tòótọ́ o jẹ́ yìí pọ̀ ẹ wá lè rí wọn torí mi ìfẹ́ yọ wọ́n lẹ́nu bí akẹ́ padà wá. ó dáa tí wọ́n bá ti jí ẹ bá mi sọ fún wọn pé Adékọ́lá pé ó wá o tó bá tún wá díjọ́ mi má padà wá. ó dàbọ̀. bá ń pè bá ní mo ní kó wà. ayé là gbé. ó bàbá. yóò máa wọlé bọ̀. bùrọ̀dá ẹ máa bọ̀ wọ́n ti jí. ẹ wọlé. bàbá o. Dékọ́lá. ẹ kú kalẹ̀. tó o ti jókòó. bẹ́ẹ̀ ni bàbá. yóò dáa fún ọ. àṣẹ. ó ṣoríire. àṣẹ. mo mà rí ọkà sí nǹkan rí. bàbá kò sí nǹkan náà àmọ́ ìgbà tí mò ń bọ̀ mo pàdé ọmọ yín ní ẹnu ọ̀nà ó jíṣẹ́ wípé ẹni kó wọn gba gbogbo ohun tí mo gbé wá kalẹ̀ gbogbo ohun tó sọ fún mi pátápátá dèédé ohun tí mo gbé wá náà ni ó wá yà mí lẹ́nu bẹ́ẹ̀ ṣe mọ̀ pé mò ń gbé nǹkan bọ̀. bó ṣe yẹ kó rí nù iṣẹ́ Ọlọ́run ọba ni tó dédé rọrùn kéèyàn fọ́ lójú ni kò rọrùn bó ṣe wọ Ọlọ́run ọba ní í ṣọlá kó o tó débí mo ti mọ̀ pé ò ń gbé nǹkan bọ̀ wá fún mi àbọ̀rọ̀ mi ò yí ọ Dékọ́lá kò wọ́pọ̀ ní ẹni tá a máa ń ṣoore fún tí máa ń mọ̀ọ́rẹ́ àbọ̀rọ̀ mi ò yí ọ ìwọ mọ̀ọ́rẹ́ nu Ọlọ́run sì jò dáa fún ọ. àṣẹ. Ọlọ́run jò lálùbáríkà. àṣẹ àṣẹ àṣẹ. ó mọ̀ tẹ́gbẹ́. àṣẹ àṣẹ àṣẹ. bẹ́ẹ̀ ni sórí kó bá kí Dékọ́lá o mo ti gbàgbé má bínú báńkì bá ń jí o báńkì náà sì ń kọ́. wọ́n wà ẹ wò bàbá ìtorí tí mo ṣe wá gan-an nu ẹ wò ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ bọ̀dá bá ń jí o nítorí àtìgbà tí mo ti wá ń jọ́ sí 30 seconds yẹn fún wa ká lọ sí nílé gbogbo nǹkan kan yí padà dá sí dáadáa kódà wọ́n ń kẹ́mi lójú kẹ́mi nímú ni wọ́n jẹ́ kí n mọ̀ wípé mi ò níyà mi ò ní bàbá. ìlú mo wá rò papọ̀ mọ́ àwọn pé bàbá ṣe ni lóore ọpẹ́ là ń dú kí n kọ́kọ́ wá dúpẹ́ fún yín ná. bàbá ẹ ṣé mo dúpẹ́ gan o Ọlọ́run yóò máa sọ agbára dọ̀tun o. àmín. tẹ́ bá sì rí bọ̀dá bá ń jí náà yóò wù mí kẹ́ bá mi dúpẹ́ lọ́wọ́ tiwọn náà nítorí yiniyini kẹ́ ni ó lè sè mí kẹ́ bá mi dúpẹ́ lọ́wọ́ wọn pé wọ́n ṣe ohun wọn kó àgbálẹ̀ mi o Ọlọ́run tún máa tú ọ̀bùkún wọn o. ọ̀rọ̀ mi ò jù bá ń lọ bàbá. kò sí wàhálà bó ṣe yẹ kó rí nù ṣé bá ń jí àfi sùúrù lọ̀rọ̀ rẹ̀ yóò tọ́jú rẹ̀ bó ṣe lè wù kó tọ́jú rẹ̀ lọ
àbọ̀rọ̀ mi ò yí ọ. ó yé mi bàbá. ìwọ ló tún jẹ́ ń rí inú bí n bá ti rí n ó bọ̀ dúpẹ́ lọ́wọ́ rẹ̀. ẹ ṣeun. àbọ̀rọ̀ mi ò yí ọ. ó yé mi. bó bá ti ń lé èkó máa rọra o. ó dá bàbá. bó bá sì ti dé èkó báńkì bá ń jí. máa jíṣẹ́. ní mo fẹ́ rí o. ó dá bàbá. kí n lè bọ́ dúpẹ́ lọ́wọ́ rẹ̀. ó dá wọn gbọ́. àbọ̀rọ̀ mi ò yí ọ. ó yé mi. máa rọra. èmi náà ti fẹ́ máa lọ. èyí tún máa wá kí lọ́jọ́ mi. ó dà. ó káre. ẹ ṣeun. àṣẹ o. ó là lùbàríkà. àṣẹ o. ìyẹn o. máa rọra o. ó dàbọ̀. bàbá mi. ó ayé là gbé. ìjẹ́ rántí arákùnrin kan báyìí tó mọ́ wá lórí oṣù. ó mọ̀ sí tó bí oṣù mẹ́ta sẹ́yìn báyìí tí ò ti mówó wá àbẹ́yìn lẹ yọ̀ǹda rẹ̀ ni. ayé là gbé. ó bàbá. mi bí o mọ̀ pé ẹni tó bá ṣí káàdéhùn ọlọ́run ní bí léèrè ẹni tó bá wá kọ̀ tí ò ṣí káàdéhùn ọlọ́run máa ń birú wọn léèrè ni. àbọ̀rọ̀ mi ò yí ọ. ó yé mi bàbá. olóòtú tó oṣù méjì àbí tó ti wá. ó mọ̀ sí tó bí oṣù mẹ́ta. mẹ́ta. bẹ́ẹ̀ ni bàbá. jámọ̀ wò parí oṣù yìí yóò wà kó tó parí oṣù. àbọ̀rọ̀ mi ò yí ọ. ó yé mi bàbá. ìwọ ló kú àkíyèsí ọkàn mi ti fò ó. ayé làgbé o. ó bàbá mi. torí ẹrù tárákùnrin ń gbé wá. tí àti mílíìkì ń. àbí kí ló pé. bẹ́ẹ̀ náà ni tí àti mílíìkì. lọ́ba ń pò kún ó dà sọ́fun. àbọ̀rọ̀ mi ò yí ọ. ó yé mi. torí ń tẹ́yẹ bá jẹlẹ yóò gbé fò. bàbá ṣé kémi náà po tèmi náà torí bí bá kú pò tí ì sọ fún yẹn kúkú mọ̀ náà ni. ó sàfẹ́ sọ lẹ́nu po ìwọ náà sáà po tiẹ̀. ṣé bàbá nígbà lọ́ba yín kó wá. ó káre kó o sì tọ́jú owó. Atorilaye o Atorilaye o tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o Atorilaye o Atorilaye o tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o Atorilaye o. onímọ̀ ti di mẹ́ta. ẹ wo ìyàrá kan níwájú wa ìkànnì lẹ́gbẹ̀ẹ́ wa omi tún ní lẹ́yìn ìwà ẹgbẹ́ ní màrí àti bàbá ó ti pẹ́ tí mo débi ìkànnì. ayé làgbé o. ó bàbá. ọjọ́ ti pẹ́ náà lóòótọ́ àmọ́ ó dá mi lójú pé a sọnù àbẹ́rẹ́ mi ò yí ọ. ó yé mi bàbá. oríta kìnínní nìyá mi á yà báyìí á mọ̀ lọ báyìí àbẹ́rẹ́ mi ò yí ọ. ó yé mi. á tún rìn síwájú díẹ̀ á tún koríta kejì bàbá ti dé oríta kejì ayé làgbé o. ó bàbá. á tún rí yànà kan lọ́wọ́ ọ̀tún àbẹ́rẹ́ mi ò yí ọ. ó yé mi bàbá. ó dá mi lójú pé á lè dé tà ń lọ. bàbá ó dá yín lójú pàṣẹ sọnù. ayé làgbé o. ó bàbá. níbi mo ti sọ fún ọ pé etí mi lè dùn máa ń lò ó àbẹ́rẹ́ mi ò yí ọ. ó yé mi bàbá. á sọnù. Atorilaye o Atorilaye o tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o Atorilaye o Atorilaye o tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o Atorilaye o Atorilaye o tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o Atorilaye o Atorilaye o tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o Atorilaye o Atorilaye o tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o Atorilaye o Atorilaye o tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o.
tún lọ sẹ́yìn ní Atorilaye o. Atorilaye o. Atorilaye o. Ayélàgbé. bàbá Bánjí. kí ló dé. Tó bá sì dáa bẹ́ẹ̀. ṣebí mo ní màá máa yọjú sí yín láti yẹn yẹn oko tẹ tí wá ń bẹ yẹn ẹ ti ẹ bẹ̀rù tí mọ́tò bá pa yín. Ọkùnrin lè pa mí. Bánjí. Láti gbogbo oore tí mo ṣe fún ọ. Ṣé n tó bá fi sá fún mi rè? bàbá ṣé mo ti sanwó sẹ́yìn ṣé towó tó lóṣooṣù yẹn ṣèbí mi mo ṣèlérí pé màá máa fún yín mo sì ti ń fún yín tẹ́lẹ̀ ṣùgbọ́n gbà tí ó dẹ̀ yọ ṣé wọ́n máa ń múyàn sí ni. bàbá ẹ wò ṣé gbogbo ilé tẹ́ ń sọ yìí kò tiẹ̀ bá mi. ẹ wá máa lọ sẹ́gbọ́ ẹgbà owó ọkọ̀ yín ẹ máa lọ tẹ̀lé rí yín. Ìlàgbé. Wọ́n mà ti lọ. Bánjí. Kí ẹ wá sọ kínní kan fún ọ. Mo rè lù wá. Mo sì padà bí mo ti wá. Àmọ́ tó bá jẹ́ pé bá ṣe ń ṣe ló ṣe ṣe o. Àdàbí ò dá o. Àbọ̀dọ̀ mi ò yí ọ. Àmì ẹlẹ́dàá mi ò lè jẹ́ fi ti iṣẹ́ mi. Ọlọ́run jẹ́ kí n fọwọ́ ara mi bàjẹ́ lára rẹ. Ayélàgbé. Dáre lù wá. Máa fọpá mi lẹ̀, fọpá mi lẹ̀. Atorilaye o. Atorilaye o. Tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o. ẹ̀yin bàbá ìgbà tí mò ń bọ̀ nísẹ̀yìn mo dé ẹnu ọ̀nà ẹ̀yin bá ọmọ yín bẹ̀ tí ò sí. Ayélàgbé mi. Mo mọ̀ ní kó bá ń já ìwé kan wá nu gbóńbẹ̀ mọ̀ ni. Ó fẹ́ẹ̀ dé. Ó dáa àrọ èmi ó sì máa jẹ́ bàbá ṣe rí gbogbo ìgbà tí n bá ti wá síbi bíi àánú yín máa ń ṣe mí ni pẹ̀lú ojú yín tí ò ríran tẹ́ ń sì ń dáyàn lóhùn dáadáa yìí kódà gan bọ̀dá Bánjí gan tẹ́ ń wò Ọlọ́run ti gbà fún débi wípé ó lè náwó sí ojú yìí tó jẹ́ pé gbogbo pé kò ríran òun yóò padà ríran ni àti pé gbogbo ibi tẹ́ tún wá wà inú igbó yìí táwa tún wá gbọ́ pé adúrú yín báyìí tẹ́ déyàn dáadáa báyìí tẹ́ ń gba àwọn èèyàn lẹ̀ àwọn gbọ́ pé ẹ wá wà nínú igbó kò búyì tó ìlú àmì náà tún ń ṣe ètò ilẹ̀ kékeré kan pé tí change díẹ̀ bá ti dé o àwọn máa bá yín develop ẹ̀ lọ díẹ̀díẹ̀ tó jẹ́ pé ẹ lè kúrò ní inú bíi ẹ kàn máa lọ síbẹ̀ ni ẹ sì máa bá gbé nínú ìgboro gbogbo bí tẹ́ wá yìí kò mi ò fẹ́ kó wù mí àbí kí lẹ rí sí baba. Ṣé Kọ́lá o? Ó baba. Yóò mọ̀ dáa fún ọ. Àṣẹ. Ó mọ̀ làlúbàríkà. Àṣẹ o. Ní ti ń dè fún ọ kò dùn fún ọ mọ́ ó mọ̀ ní rì. Àṣẹ. Mo dúpẹ́ lọ́rẹ́. Àṣẹ. Ṣé o rí i látìgbà tí Bánjí ti mọ wá sọ́dọ̀ mi ó mo ti mọ̀ pọ́mọ tó dáa ní ọ́ mo sì ti mọ̀ wà rẹ mo rí pé o mo re àbárọ̀ mi ò yí ọ. Ó yé mi bàbá. Sórí tí Ọlọ́run fi jẹ̀dá lọ ó ní pé ó mọ ní téèyàn ó ṣe àwa sì ni àwọn ò mọ ìrònú èèyàn Ọlọ́run sì mọ̀ tó bá rí kinní kan wá o tọ́lọ́ máa fẹ́ ṣèyàn lóore Dékọ́lá ìwà tí ẹni máa ń wù lọ́lọ́run fi ṣe lóore níwà dáadáa bọ́lá bá sì fẹ́ fìyà jẹ ní náà ìwé ẹ̀ náà ni ó tún wò àbọ̀dọ̀ mi ò yí ọ. Ó yé mi bàbá. Ọlọ́run wà ní mú ọ. Àṣẹ àṣẹ. Ìwà rẹ lọ́lọ́run wò lónìí lọ́lọ́run fi dá ọ láre lónìí àbọ̀dọ̀ mi ò yí ọ. Ó yé mi ó yé mi.
ìwà rẹ mo wo tí mo fẹ́ sọ̀rọ̀ yìí fún ọ àṣírí sì ń láàrin èmi àti rẹ nítorí pé Bánjí tí wọ́n ń wò àìsíkí rẹ ni mò ń lò níbi ń sara ni dín. Àrísìkí tèmi ni wọ́n ń lò tí n bá gbọ́ yín yé bọ̀dá Bánjí wọ́n lo àrísìkí tèmi. Èèyàn mà burú o. Ládùúgbò bí mo ṣe máa ń ṣe sí wọn tí mi ìfinú méjì bá wọn lò tí mo ṣe máa ń ṣe sí àbúrò wọn ṣé nítorí ká mi ṣe mí lẹ́sàn-án ni. Ìyẹn ni pé wọ́n kàn tàn mí wá síbí báyìí pé àwọn fẹ́ bá mi mú lọ́dọ̀ bàbá kan o pé kí n ká lọ́dọ̀ bàbá kan o yóò bá mi ṣètò ayé mi dáadáa o bí mo ṣe ń rìn káàkiri tí mi ò ní bàbá ìyá o pẹ̀lú àbúrò àwọn tí mo sì mọ̀ rí o ìyẹn ni pé títí wọn náà wá ṣe. Bẹ́ẹ̀ni àìsíkí rẹ̀ ní ń lò ìgbà tó sì wà ń jọ́ kìnìún àná ọkàn mi ò fẹ́ ṣe o àmọ́ wọn ò fẹ́ ṣe èèyàn wọn ò fẹ́ kí n ṣèyàn rárá n tó fà nù tó wá rí àtúnṣe wá wá o bí Bánjí ò ṣe mọ́ọ́rẹ́ kò sùjá mi kì í yọjú ọ̀dọ̀ mi ó kàn lọ ó sì ti ń dáa fún àtúnṣe tó sì wà sí ní orin jìnnà déédéé orí ìpòǹsákà ní ọ̀dọ̀ rẹ̀ àbádọ̀ mi ò yọ. Ó yé mi bàbá. ó ní gbàǹkan lọ́wọ́ rẹ̀ ó ní rìn súnmọ́ ó jìnnà sí i bó bá ti jìnnà sí i tó bá fi lè tó ẹ̀yìn oṣù kan àbọ̀ Bánjí ó mọ̀ lára yóò mọ̀ pé nǹkan bò òun yóò mọ̀ pé nǹkan kò lálàáfíà òun gbogbo àlàáfíà rẹ̀ pátápátá gbogbo ẹ̀ ni ó dàrú yóò sì máa là fún wọn. Bàbá fún stẹ́ẹ̀tì sọ̀hún ìmọ̀ràn yín gan ni màá wá tẹ̀lé kódà màá tiẹ̀ lọ kó lọ́dọ̀ rẹ̀ pátápátá mi tiẹ̀ ní fẹ́ fojú rí wọn mọ́ mi tiẹ̀ ní wá mọ́ ni. Bàbá ń jí ṣé pọ́n lè sí nǹkan báyìí fún mi mí. Dékọ́lá wàá máa lọ torí ọ̀rọ̀ Bánjí ò ń bí mi nú ó ti yẹ yóò dáa fún ọ. Atorilaye o Atorilaye o tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o Atorilaye o Atorilaye o tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o. Káwá sọ́dọ̀ yín ṣe rí bẹ́ẹ̀ ṣe ń wò mí ọ̀rọ̀ ara mi ó ti sú mi. Àkíyèsí tí mo ṣe sára mi ni wípé tí mo bá wà lọ́dọ̀ obìnrin ara mi ó jí pépé dáadáa ṣé tó bá wá kú gẹ̀rẹ̀ báyìí kí n bà lé obìnrin náà lórí yóò bá wọlé. Allahu Akbar. Ṣé ti wá rí tó wá yá táwọn obìnrin yìí bá wá kú lọ́dọ̀ mi yóò tún sọ jí padà. Ó ti wá ṣe mí bíi ẹ̀ẹ̀mejì ẹ̀ẹ̀mẹ́ta kan tó jẹ́ pé mi ò tiẹ̀ kíyèsí bí irú kan lọ́bẹ̀. Àwọn ìgbà tó wá di pé ó fẹ́ di ìdójútì fún mi gan láàrin àwọn obìnrin yìí mo bá fíjì kẹta pé kí n jáde sọ̀rọ̀ ara mi èyí ló mú mi tí mo fi dé ọ̀dọ̀ yín àfà kíkẹ́ ìjọ kẹ́ra mi kẹ́kẹ́ ìgbà mi kẹ́ra ń kalẹ̀. Allahu Akbar. Allahu Akbar. Arákùnrin àfà ẹ̀sìn mi lọ́wọ́ àlàáfíà yín. Kí ló ṣe é?
pé ògbóyún náà mọ́ mi. Kọ̀rọ̀pọ̀ wà lè sọ fún mi torí Ọlọ́run. Ó lè sọ fún mi torí Ọlọ́run. Ìwọ tí mo rí ránṣẹ́. Inú mi mọ́ mi ẹ̀rù yìí ló ń bà mí. Olùkọ́ mi. Olùgbàjẹ́ mi fún mi. Fún mi má kò bá mi má pa mí. Má pa mí. Fún mi lọ́la. Fún mi lọ́la. Ẹ jẹ́ mi ọ́ fún mi rẹ̀. Fún mi ọ́ ẹ̀sánú mi. Ará àdúgbò ẹ̀sánú mi. Ẹ̀sánú mi ẹ bá mi wọ́ fún mi ní. Fún mi ní ẹ bá mi wọ́ ẹ bá mi wọ́ fún mi ní. Fún mi ní ẹ bá mi wọ́. Ẹ bá mi wọ́ ẹ̀sánú mi. Ẹ̀sánú mi. Ẹ̀jọ̀ ẹ̀sánú mi ẹ dákun. Ẹ̀jẹ̀ lọ́dún kẹ́kọ̀ọ́dún kéré ẹ̀sánú mi. Ẹ̀jọ̀ fún mi. Arákùnrin. Àfà. Ẹ ti ṣe àṣemáṣe pẹ̀lú ọmọbìnrin kan tó já sí pé àjọṣepọ̀ kan wà láàrin yín tọrọ ìwádìí gbọ́n mi sí omi òtò. Ọmọbìnrin yẹn nígbà náà gbọ́n mi sí omi òtò yẹn ó wá wọ́nà káàkiri ó ṣàronú ó ṣàṣẹ oyún yẹn tó ṣẹ́ nígbà náà orí ọmọ yẹn tó wá ṣẹ́ oyún yẹn ló wá ń jà torí pé obìnrin lé yín káàkiri. Àfà. Náà. Òótọ́ lọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí ṣùgbọ́n ìgbà náà ó ti pẹ́ èmi ò tiẹ̀ ro kàn lọ gbogbo eléyìí mọ́. Arákùnrin. Àfà. Ọmọ ìlú wo gan ni. Èmi ò ń sọ ọmọ ìlú yìí nítorí àjòjì ni mo jẹ́ ń lù yìí àmọ́ ìlú wa tí mo ti wá lọ́hùn ìṣòro kékeré kan náà ló gbé mi kúrò ńbẹ̀. Àwọn kan ni mo pàdé tí èmi rò pé olóore mi ni wọ́n tí wọ́n ń kẹ́ mi tí wọ́n ń gé mi gẹ́gẹ́ ló bá di jọ́ kan náà bá wọn lọ sọ́dọ̀ bàbá kan pé àwọn fẹ́ ṣe mí lóore o pé bí mo ṣe wà yìí o tí o sì nǹkan kan fún mi kò sí ìyá kò sí bàbá o kí mi náà lè bá a di kí n bá jẹ́ èèyàn ó sì mú lọ sọ́dọ̀ àwọn bàbá yìí ìgbà tí a dọ́dọ̀ bàbá èrò tèmi ní kí wọ́n wá ṣoore fún mi ní láì mọ̀ pé tara tí wọ́n ganan bá lọ ṣùgbọ́n látara ìwà mi sí bàbá yìí èyí ló wá mú bàbá yìí wá pè mí jọ́ kan tó wá tú àṣírí fún mi wípé àwọn tí èmi rò pé èèyàn ni wọ́n kì í ṣèyàn o pé àrísìkí mi ni wọ́n ń lò kódà wọ́n ní tí mo bá ṣiṣẹ́ gan èmi gan fúnra mi ìlé ṣiṣẹ́ kí n lówó lọ́wọ́ báyìí àyàfi kí n tún má gbà lọ́wọ́ wọn. àmọ́ àtúnṣe tó ṣe ọ̀rọ̀ tí mo wá sọ́lẹ̀ yìí nígbà náà tí bàbá yẹn sọ fún mi ni wípé kí n jìnnà sí wọn kétékété èyí ni ó mú kí iṣẹ́ tí wọ́n ṣe fún mi tí wọ́n ṣe lórí mi yìí kó dàrú tí mo bá ti rí mi mọ́ wọn ní lórí àsìkò tèmi náà lò èmi náà sì lè mọ́ ṣiṣẹ́ màmá ní chéńjì díẹ̀ lọ́wọ́ èyí ló wá mú mi tí mo rò mo ṣe ìlú sílẹ̀ nìyẹn bí mo ṣe di aráàlú yìí. Arákùnrin. Àfà. Ṣé ẹ rọ́ọ̀dù àwọn tẹ́ ẹ ti sá kúrò tẹ́ ẹ rò pé ẹ gbọ́n àwọn ti gbọ́n já yín tí ẹ bá padà lọ sí ọ̀dọ̀ arákùnrin yẹn ẹ ní níláárí nǹkan ọmọkùnrin yóò sì máa jí pépé tẹ́ ẹ sì bí ọmọ ṣùgbọ́n á sì kíyìn náà wọ́n sì máa lò ṣùgbọ́n tí ẹ bá wá ń gbé ìlú yìí ẹ níláárí tẹ́ ẹ lọ́la ṣùgbọ́n àti bímọ yín kò ní ṣeé ṣe. tí n bá gbọ́ yín yí ẹni tí n bá lọ sí ìlú tí mo ti wá bẹ́ẹ̀ni mi ò ní láárí wọ́n tún máa lo àrísìkí mi ṣùgbọ́n nǹkan ọmọkùnrin mi yóò dúró dáadáa níbi tí èmi gan lè bímọ ṣùgbọ́n tí n bá wà nínú ìlú yìí màá ní láárí dáadáa èmi náà lówó lọ́wọ́ ṣùgbọ́n nǹkan ọmọkùnrin mi kò ní dúró pápá èmi ò ní lè súnmọ́ obìnrin pàápàá. Dàrú kí ni kí n ṣe o.